ajá tó ń tògóró mọ̀kẹ́lẹ́sì tó ń tèkàn lẹ́sẹ̀. ìyẹn tá a bá perí àparò ajáko. ọmọ aláṣẹ mòrèlé màmá ọlọ́jọ́ bí mòrèlé màmá mi onínúure. ó di ilé alájà Bíntu Ahmed. ọmọ akín pẹ̀lú náà ni mò ń bá wí. ọmọ wọn ní Ìkòròdú ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. àwọn gan ni wọ́n ń sọjọ́ bí mo ṣe ní ẹja ká sọ fọ́rùn káròdé. bàbá wa lọ́lá olúwa kẹ́ẹ̀kú ọmọ owó tí ń gbólé arọ́. ààrẹ kú ọdún ayá bàbá wa Alhaji Samsudeen Ahmed. olórí ẹbí gbogbo olúwàbọ̀ rẹ̀ jẹ́ sí kẹ̀kẹ́kẹ̀ ní Mushin. èyí lọ́mọ onímọ̀ọ́sí àjínà. ọmọ ìwòye ṣẹ́ṣẹ́ nìbà. mo wá kí yín ní ẹyin ọmọ olóyìnbó ànádòru. ó kú ọdún màmá pharmacist Shade Ahmed Ibrahim. ìyẹn apò ògùn lọ́nà tìgbàlódé. màmá Dr. Bọ́lájí Ahmed lọ́lá olódùmarè ò ní kánjú kú. màmá Abíọ́dún Ahmed tó ń bẹ ní UK ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe. màmá Dr. Kadijat Situ lọ́lá ọlọ́run ò ní fìṣẹ́ lò gbà. ìyá ìyá jẹ́ tó jẹ́ ọmọ wọn lókè o. akíwòmókègùn ni wọ́n ń kí wọ́n lé baba tó bí yín lọ́mọ. àlọ́ kú ọdún ọmọ chartered accountant Adéọlá. màmá accountant Doyin. lọ́lá olódùmarè wá sí tẹ́lẹ̀ ìpẹ́. àwọn ọmọ ni wọ́n ní kí n kí ẹ wọ́n ní kí n kí ẹ kì í délédélé. Alhaja Sade Aya Saka ọmọ wọn olómù Aperan. ó ní kí n kí ẹ ó ní kí n kí ẹ kì í délédélé. ọyá járe lú àwọn ọkọ rẹ ní Mushin. ọmọ onímọ̀ọ́sí àjínà ọmọ òye ṣẹ́ṣẹ́ nìbà. ìbáwá dé káfẹ́sẹ̀ kan yà sí Ìkòròdú yẹn lé bàbá òun ìyá rẹ̀. ọlọ́kú ọdún ọmọ onímọ̀ọ́sí àjínà ọmọ onímọ̀ọ́sí ànádòru. náà bá yín lolúkojì ajágbádúrà. ẹ kú ọdún ọmọ ire nìwà. ẹ kú ọdún ọmọ alálẹ̀ bí sùlẹ̀kùrà. ọmọ alágòkò òjò ọmọ àdìgbòlùjà. bàbá wa Bíntu Ahmed ọ̀yá jáde lé bàbá rẹ̀ járe Ìkòròdú já lọ kí wọn. ó kú ọdún ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ọrùn mọ́lẹ̀ tí ń fèlè jà. ẹ̀ńbẹ́yìn lọ́mọ akéńgó kẹrù ó bo nígbó. ọmọ aké lọ́nà kẹrù ó bo ara ọ̀nà. ẹ lé ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí. bí ogun aya ń bẹ lé ogun àlè ń bẹ ń ta. ó kú ọdún ọmọ oníṣu mẹ́fà ń lé méjì jíjẹ. méjì títà méjì tó kù lábíbò òrìṣà tí ò léyìn. ẹ̀ńbẹ́yìn lọ́mọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ irúnmọlẹ̀ tí ń fèlè jà. èyí ni ó kú ọdún ọmọ ọlọ́pàá mẹ́rìnlélógún. màmá aṣáde ọmọ káfọ́pá wà káfàjẹ̀ wà káfọ́ gèdègèdè awakọ̀ nílé ìṣẹ́rí. ó kú ọdún ọmọ wájú ọlọ́kọ̀ tó ń ṣubú ọmọ lẹ́yìn ìpínlẹ̀ ọlọ́kọ̀ tó ń ṣèjìbọ̀rọ̀ lẹ̀. ọmọ àárín ọlọ́kọ̀ tó ń tàn yẹbẹyẹbẹ lójú omi. ọmọ olúwo níkoro ọmọ ṣàgùn ẹ̀yọ̀. lọ́lá olúwa kẹ́ẹ̀jẹ̀ wọn ọmọ pẹ́. lọ́lá olúwa kẹ́ẹ̀kó kẹ́ẹ̀tọ́. ó ti wá wù kẹ́ẹ̀dàgbà tó lọ́lá ọlọ́run ẹ̀ ní mọ́sàárè ọmọ. lọ́lá ọlọ́run ẹ̀ ní fìṣẹ́ lògbà. Alhaja Sade Aya Saka ọmọ wọn ló mú Aperan. ó ní kí n kí yóò ní kì í délédélé. ọmọ olóró ní mọ ya. òbàṣẹ̀rẹ̀ ọmọ káàtì lórí. ọmọ awẹ́wẹ́ sun ẹyẹ mú jẹ. ẹ̀ńbẹ́yìn lọ́mọ mo náwó ọwọ́ mi ò tó sí. ọmọ mo nàgànàgà ọwọ́ mi ò tó sí. ẹ̀ńbẹ́yìn lọ́mọ mo dọ̀bálẹ̀ gbalaja isi wọ́ọ́dí mi lójú isi wọ́ọ́dí mi lẹ́nu. isi wọn pé jíjẹ lè jẹun. ìrèké ti dọ́nà ó dàpínrún. obìnrin ti dọ́nà ó dàpíndó. Sade ọmọ arẹ́kọ̀ọ́ bọ́sẹ̀. ọmọ amówó ayá so rere. ọmọ agúnyán lọ sóko sọ̀sọ́ rè pààrà. màmá wa lọ́lọ́ Olódùmarè ẹ̀ wá ní sáré kú. ẹ ti sọdún èyí kẹ́ẹ̀ṣẹ̀ tèyí tó pọ̀ tọmọtọmọ ni. àyùn lo àyùn bọ̀ lọ́wọ́ yúnú àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀ tẹ̀nà. màmá wa lọ́lọ́ Olódùmarè ẹ̀ dẹ̀ tẹ́lẹ̀ yìí pẹ́. ẹ̀yin ọmọ bí abẹ níbẹ̀ sùn ìran àwọn àtẹ́lẹsẹ̀ wá sí máa bẹ̀nà. àwọn ọmọ pẹ̀lú Alhaja Sade Aya Saka ọmọ wọn ló mú Aperan. ògè ló ní kí n fèyí kì í délédélé ọmọ aláṣẹ ló kọ́ tèmi. àlàbá yín tí ò ní bèjì ó ní ẹ̀rẹ̀ bára wa ṣe ẹja jọ sàmì ẹ̀.